mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìpè ti jáde sí àjọ tó ń fínra mọ́ àjẹbánu àti ìṣòwò ìlú kùmọ̀kùmọ̀ ICPC láti fi ọwọ́ òfin gbé gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba tí àwọn pẹ̀lú lọ́ọ̀dì pọ̀ pẹ̀lú ìlú mọ̀ọ́ká olórin D'banj láti kówó Empower sápò. Nílọ́lọ́ yìí ní àjọ ICPC fi ọwọ́ òfin gbé ìlú mọ̀ọ́ká olórin D'banj fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀sùn wípé wọ́n fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yí gba owó Empower tí ìjọba yà sílẹ̀ fún àwọn ènìyàn tí kò níṣẹ́ sápò. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gbajúgbajà òṣèré Regina Asika ló ti fajúro sí òṣèré Alex Ekubo nítorí wípé ó sọ fún un láti má fi ọ̀rọ̀ D'banj sí orí ìtàkùn ayélujára rẹ̀ lórí ẹ̀sùn tí ìjọba fi kàn án. Regina Asika ló dá Alex lóhùn wípé níwọ̀n ìgbà tí ìròyìn ọ̀hún ti gba gbogbo orí ìtàkùn ayélujára kan kò sí ń ṣe ohun tuntun mọ́, òun lẹ́tọ̀ọ́ láti fi sórí ìtàkùn ayélujára tòun nítorí wípé èyí kò ní ohunkóhun ṣe tí ó bá ti jẹ̀bi lábẹ́ òfin. Kúlúkúlùkù máa ràn ọ̀rọ̀ àjọsọ ìdákọ́ńkọ́ láàrin Regina Asika àti Alex Ekubo òun ló ti wà lórí ìtàkùn ayélujára tí arábìnrin ọ̀hún sì sọ wípé òun lẹ́tọ̀ọ́ láti fi ohunkóhun sórí ìtàkùn ayélujára ọ̀hún nígbà tí Alex Ekubo sọ wípé níṣe ló yẹ ká máa mọ rírì ara wa kì í ṣe ká máa wá ìjákulẹ̀ fún ara wa. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, gbajúgbajà olórin Stanley ọmọ Didia eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tún máa ń pè ní ọmọlé òun ní ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ń lọ lórí ayélujára látàrí fọ́nrán fídíò rẹ̀ Soso eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde níbi tí ó ti ń forí balẹ̀ fún òrìṣà. Ẹ wò díẹ̀ nínú rẹ̀. Nọ́mbà ẹlẹ́ẹ̀keje, níbo làwọn ọmọ wọ̀nyí ti ń rówó? Ó ní ìbéèrè tó gba ẹnu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan lórí ìtàkùn ayélujára bí gbajúgbajà amúlùdùn Ella ti ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tí iye rẹ̀ jẹ́ mílíọ̀nù mẹ́rìndínlógún 16 million naira nígbà tó sì fi sórí ìtàkùn ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń kí tí àwọn mìíràn sì sọ wípé ẹ dúró náà, ọṣẹ́ wo làwọn ọmọ wọ̀nyí ń wẹ̀? Ibo ni wọ́n rìn dé? Ibo la ti ń rówó lórílẹ̀‐èdè yìí gan? Ọ̀pọ̀ ìbéèrè báyìí ni wọ́n ń béèrè lọ́wọ́ gbajúgbajà Ella lórí ìtàkùn ayélujára bí ó ti fi fọ́nrán fídíò náà sórí ìtàkùn ayélujára rẹ̀. Ẹ wo bó ti ń yọ̀ bó ti ń jó. Oh yeah, follow me guys, watch, this is my car. Yes, my baby has finally arrived. Oh, mo tó ń bí. Oh my God, I'm so happy I finally made it, guys. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúgbajà lórí ayélujára tó tún jẹ́ olùpolówó fún àwọn iléeṣẹ́ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ Ogechi Nkonu ló ti ń ké sí gbogbo àwọn ọkùnrin tí wọ́n ń bẹ ní òkè òkun tó jẹ́ wípé wọ́n máa ń rìnrìn àjò wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti ṣọdún pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ tó ń ti àwọn ará wọn wípé bí ẹ ti ní lọ́kàn láti wá sí orílẹ̀-èdè Nàìjíríà wá bójú ọjọ́ jẹ́ pẹ̀lú ìbálòpọ̀. Ẹ má gbàgbé wípé bí ẹ bá ti ń bọ̀ ẹ kó owó tó lọ́rìn dání nítorí wípé owó lọ́wọ́ ẹ̀yìn ńlẹ̀ ni. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń dáhùn sí fọ́nrán fídíò náà wípé ṣé oníṣẹ́ nàbì ni wọ́n ni tó fi sọ wípé kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n bá ń bọ̀ wá sílé kí wọ́n rí dájú wípé wọn kò kó ọ̀rá ìdáàbòbò ara wọn nìkan bọ̀ ṣùgbọ́n wọ́n rí dájú pé wọ́n kó owó eléyìí tó jẹ́ owó ilẹ̀ òkèrè láti ná bọ̀ bí wọ́n bá ń bọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Ogechi ló lo fọ́nrán fídíò yìí láti sọ tinú rẹ̀ jáde wípé ẹ má sàn wọ́n wálé o ẹ̀yin tẹ́ wà lókè òkun. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Dear, listen. All of you that are flying into Lagos, Nigeria to come and do Dirty December. Come with your money, oh. You know what I said, let me blow. Open your ear. Come with your money, oh. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ayé oko làwa ń jẹ ní Cap Film Village. Gbajúgbajà òṣèré àti olùdarí sinimá Kúnlé Àfọláyàn ni ó sọ eléyìí bí ó ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀. Ó sọ wípé kí àwọn ènìyàn wo irú ayé tí àwọn ń jẹ ní Cap Village nítorí wípé ó jẹ́ eléyìí tó ń lọ́rìn bí ó ti ṣàfihàn ejò ọká ńlá kan eléyìí tí wọ́n ti pa tí wọ́n sì kà á sínú igi tí wọ́n gbé sórí ayanran láti jẹ. Nígbà tí ó jiná, òun ni arákùnrin ọ̀hún sọ wípé ayé wo ló dàbí ayé oko nígbà tó fi eléyìí sórí ìtàkùn ayélujára tó sì ń gbádùn ara rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ìgbádùn tí kò lópin lélẹ́yìí. Ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. Okay, so this is nice. Of course, I'm sure some of you know what it is. It's a snake, and we're about to make nice barbecue. Snake tastes
so nice. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà òṣèré Mercy Johnson òun ló ti tan ìmọ́lẹ̀ fún gbogbo àwọn ènìyàn lórí ọ̀rọ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí nìdí tí kò fi lọ síbi ètò ìgbéyàwó Rita Dominic eléyìí tó ṣẹlẹ̀ nílọ́lọ́ yìí. Ó dá àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára lóhùn wípé ọkàn òun wà níbẹ̀ ara òun nìkan ni kò sí níbẹ̀ látàrí iṣẹ́ eléyìí tí oríran òun tóun wà lórí rẹ̀ tí ó sì jẹ́ kò ṣeé má ṣe fún òun. Èyí ló fà á tóun kò ṣe lọ síbẹ̀ tó sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí ló dé tí kò fi lọ nítorí pé àwọn mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ òun rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta Juliana Ọláyọ̀dé tó jẹ́ gbajúgbajà òṣèré àti agbóhùnsáfẹ́fẹ́ ló ti pariwo sókè wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ti kún fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ o látọ̀dọ̀ àwọn ọkùnrin àti àwọn ènìyàn lọ́lọ́kan òjọ̀kan wípé èyí kò sì ṣẹ̀yìn àwọn oníròyìn orí ayélujára tí wọ́n ti pín nọ́mbà òun fún àwọn ènìyàn gbogbo bí a kò bá gbàgbé wípé ìlú mọ̀ọ́ká yìí ló wá sórí ìtàkùn ayélujára bí a ti mú wá fún yín tó sọ wípé lẹ́nu lọ́lọ́ yìí owó mọ́ bí ara òun ti ń ṣe gìṣìgìṣì òun ò sì mọ bí ó ti ń ṣe òun láti ní ìbálòpọ̀ àti láti ṣe eré adùnmádẹ́kẹ́ni wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó tiẹ̀ wá burú púpọ̀ jù léè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wá sí abẹ́ ìtàkùn ayélujára rẹ̀ pàápàá àwọn obìnrin tí wọ́n sọ wípé èyí má tún wá ń le koko sí i bí àwọn bá ti rí èélá àwọn olóṣooṣù tó bá ti lè fojú hàn dé gbàrà táwọn bá parí báyìí ogun ti dé léè tó sì sọ wípé òun ò mọ bó ṣe ń ṣe òun o ní báyìí ó tún ti padà wá sórí ìtàkùn ayélujára wá ké tán wípé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun ti kún fọ́fọ́ o látàrí ọ̀rọ̀ ọlọ́kan òjọ̀kan eléyìí tí àwọn ènìyàn ń tì sóhun wípé àwa wà ńlẹ̀ fún ọ o bí ara rẹ bá ń gbé fúkẹ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà adẹ́rìn-pòṣónú àti amúlùdùn ní Cute Abiola ló ti mú ìlérí rẹ̀ ṣẹ láti rí dájú wípé òun pín owó oṣù òun àkọ́kọ́ fún àwọn opó ní ìjọba ìbílẹ̀ òun ní ìpínlẹ̀ Kwara. Ọ̀pọ̀ àdúrà ni àwọn opó ọ̀hún sì ń ṣe fún un bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí ni gómìnà ìpínlẹ̀ Kwara yàn gẹ́gẹ́ bí olùdámọ̀ràn pàtàkì. ní báyìí ó sì ti sọ wípé owó oṣù òun àkọ́kọ́ tí òun bá kọ́kọ́ gbà òun yóò rí dájú wípé òun pín fún gbogbo àwọn obìnrin àti àwọn opó tí wọ́n ń bẹ ní ìjọba ìbílẹ̀ tí òun ti jáde. ní báyìí ó ti mú ìlérí náà ṣẹ nípa lílo fọ́nrán fídíò láti ṣàlàyé bí ó ti tọ́ àti bí ó ti rìn lọ sí àárín gbùngbùn ẹ̀ka tiẹ̀ nínú abẹ́ ìjọba. ó sì sọ wípé òun ti mú ìlérí ọ̀hún ṣẹ. ọ̀pọ̀lọpọ̀ àdúrà òun ló ń jáde láti ẹnu àwọn opó àti àwọn mọ̀mọ́mọ̀mọ́ ní ìpínlẹ̀ Kwara. ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. Ever since I got appointed by Kwara State Governor as a special assistant, I actually made it up in my mind that my first salary, I'm going to be sharing it with my constituency people. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà amúlùdùn àti adẹ́rìn-pòṣónú Warri Pikin òun ló ti pariwo wípé ó tó gẹ́ẹ́ èyí tẹ́ ẹ lo fọ́tò mi tí mo ti wọ àwọ̀ pínkì ó ti tó. ọ̀rọ̀ yìí ló pariwo sórí ìtàkùn ayélujára tó sọ wípé ó ní ìkéde pàtàkì o gbogbo ẹ̀yin tí ẹ máa ń ṣe ìpolówó àti gbogbo àwọn tí wọ́n máa ń pe òun síbi àṣeyẹ àti bí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ọlọ́kan òjọ̀kan tí wọ́n máa ń wá àwòrán òun tí wọ́n lè lò wípé èyí tí ẹ lo àwòrán òun níbi tí òun ti fọwọ́ lẹ́rán ti tó. ó ṣe àlàyé eléyìí bí ó ti fi ara rẹ̀ hàn níbi tí ó ti ń ya àwọn àwòrán ọlọ́kan òjọ̀kan mìíràn wípé eléyìí tẹ́ ẹ mọ̀ lò mo ti bẹ̀rẹ̀ sí ní yà báyìí o ẹ má lò yẹn mọ́ níbi tí mo ti fọwọ́ lẹ́rán láti 2019 òun lẹ ti ń lo àwòrán yìí ó ti tó gẹ̀ẹ́. ẹ wo díẹ̀ nínú fọ́nrán rẹ̀. You see that pink one I like to dey use when I do like this? Abeg, e don reach 90 years now. I don get new picture. When I use this one go use am for a guy 32 years. kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ má gbàgbé wípé oṣù December jẹ́ oṣù alárinrin fún yín lórí ìtàkùn tẹlifíṣọ̀n Orisun. ẹ má yí kúrò bẹ́ẹ̀ ó ti máa fún yín ní àwọn ajá balẹ̀ sinimá bí ẹ ti ń wo àwọn sinimá yìí àti àwọn ètò alárinrin wa ọlọ́kan òjọ̀kan. bẹ́ẹ̀ náà lẹ́ ò láǹfààní láti máa jẹ àwọn káàdì ìpè àti àwọn ẹ̀bùn ọlọ́kan òjọ̀kan lórí tẹlifíṣọ̀n Orisun. ẹ má yí kúrò nítorí wípé ìgbádùn yín oníṣẹ́ tiwa. tí tó fi máa dìgbà míì tá ó máa fi re àti àánú pàdé ẹ jẹ́ ká máa rántí wípé sa gbogbo ipá rẹ láti mú inú ènìyàn kan dùn nítorí wípé ojúṣe gbogbo wa ni láti fa ènìyàn kan sókè àjùwà ṣe. ó dàbọ̀.